nísìnyí téèyàn kan bá parọ́ mẹ́ tètè wá dìbọ́ǹkì ẹ̀ o, wá dìbọ́ǹkì irọ́ o. béèyàn bá bú ẹ nísìnyí tó lórí ẹ papọ̀ ẹsẹ̀ ẹ tẹ̀ eyín ẹ yọ, ìyẹn ìṣánìyẹn kò ní ìdí láwọn mọ́ rojọ́, àìrí ń wí ní gbogbo yẹn, àwa wí lásán lásán. ṣùgbọ́n téèyàn kan fẹ́ ba kárátà ẹ jẹ́ tó fẹ́ dìfẹ́mù ẹ nǹkan tó ṣe tó ń lò ṣe, táwọn kan wá ń sọ fún ẹ in the name of pọ́njẹ́ mẹ́ńtọ̀, wọ́n sọ fún ẹ pé ẹ má dáhùn tán fi máa bá yọ̀ tẹ́ ẹ jẹ́, kò ní fọ́ ni o. ẹ ń bá purọ́ mọ́ ọ tó sì ti rọ́ṣọ́ tún rọ́ṣọ́ sí tó ti rí wípé nítò torí àwọn èèyàn olóbobo lẹ́lòmíì ó mọ̀ pé òun ló ń wà at fault bẹ́ẹ̀ òun ló máa pariwo online tí ó mọ kẹ́ tantan ó fẹ́ fariwo yẹn dí ẹ lẹ́nu ni. tó bá ti jẹ́rọ́ ni wọ́n pa mọ́ ọ tó dẹ̀ fíù pé bóyá àwọn logistic tó sọ̀rọ̀ àǹdí ẹ̀ kì í ṣe pé kéèsì ti wà ń court ṣó mọ̀ pé kéèsì tó bá wà ń court lábẹ́ òfin ẹnìkan kan ò gbọ́dọ̀ lọ sọ̀rọ̀ nípa kéèsì tó ń go on in court. You must not talk about it either online or offline. You wait for the court for the ruling. bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ì ṣe pé wà ń kóòtù tàbí àwọn ọ̀rọ̀ míì tún wà tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ọ́mọ̀ ń jurọ́ lẹ̀ tó rán fẹ́ òótọ́ wọ́n fẹ́ fi rọ́wádìí òótọ́. ó ní wúmọ̀ olóbobo kan tí ò lè mọ́ gbé fídíò mi yóò rojọ́ kò rí nǹkan kan sọ, ó sàpúrọ́ mọ́ mi ìyìn kínní kan ìkòkò bàbá sásùn ń wò fún lésì ìdárọ̀ ìtọ́ mímọ̀ pé olóòbù kú ni. náà bá ti mọ òótọ́ ń pa ayé èèyàn wọ́n jurọ́ lẹ̀, irọ́ tó bá wá jù lẹ̀ yẹn wọ́n wá rò pé wọ́n gọ̀ bíi tàwọn láti sáré mọ̀ bọ̀ wéwéwéwé láti wá sóòótọ́ olóòbù kú ni. òótọ́ yẹn gan-an fẹ́ gbọ́, wọ́n fẹ́ mọ̀ di abájọ, wọ́n fẹ́ mọ̀ lé bàbá alájọ rẹ ni mọ̀dẹ lóhùn ọ̀tọ̀ nìyẹn. irọ́ tó bá ti mọ̀ pé wọ́n fẹ́ fi rọ́ ìwádìí òótọ́ tán mọ̀ yẹn ní ká wọn lára. o dẹ̀ ní scandal, o ṣe rádaràda wọn ká ọmọdé ìbàjẹ́ rí, kò sẹ́ni kankan tó ti gbé àbùkù rẹ jáde rí lọ́nà yẹn, ìyẹn ló ń dùn wọ́n fẹ́ mọ rúrin àjọ ẹ, wọ́n fẹ́ máa ṣírí ẹwà ẹni olóbobo làwọn yẹn mọ̀dá wọn yẹn lóhùn. ṣùgbọ́n ẹni tó gbé orúkọ ẹ tó gbé fọ́tò ẹ tó ní báyìí ni ọ́ ìkòkò bàbá sásùn ni ọ́ tó dẹ̀ kí ń ṣerú nǹkan yẹn, àfi tó bá wà divinely instructed tẹ́mi ọlọ́run bá ní ọmọ fèsì má jẹ́ kéèyàn kankan wá dì fèmù ẹ o, olóbobo làwọn èèyàn o. má jẹ́ ó láǹtí kan tí ọmọ tó máa ń ṣe fíìmù téèyàn kan sọ pé ọ̀tá àwọn HIV nígbà kan tán lọ arrest ẹni yẹn táǹtí ń padà wá sọ pé àwọn ò lè HIV. irú nǹkan bẹ́ẹ̀ yẹn you have to debunk it. kán fẹ́ dìfẹ́mù kárátà ẹ o ní láti wá debunk yẹn bẹ́ẹ̀ àwọn vital information about your life táwọn èèyàn ti náwó tán ti ṣe investigation tán ṣàfẹ́ wá àṣírí ayé ẹ tí wọn ò rí, mọ́ wàá gbé àṣírí fún wọn lọ́fẹ̀ẹ́ olóbobo lẹ́lòmíì online, mọ́ wàá gbé àṣírí ayé ẹ fún yàn lọ́fẹ̀ẹ́ kò tó bá láṣírí irú àbáyé kò sí tọkàn irú àwa yìí àwọn ọlọ́rọ̀ mọ̀jà gbọ́. bẹ́ẹ̀ tó bá fi òpó ọlọ́rọ̀ kan tó ti fẹ́ ṣí ẹ̀ fún gbogbo àgbáyé má jẹ́ káwọn haters kan sponsor àwọn olórí burúkú láti provoke ẹ̀sọ́ tí ó yẹ kó sọ láfẹ́fẹ́ lábala yẹn keep quiet about that. ṣùgbọ́n irọ́ tó bá parọ́ mórí ẹ nǹkan tó lọ́n fi kẹ́ ẹ tán ní ìṣèlọ́lọ́jì gbé tán dì fẹ́ mu ẹ tó ọ̀dẹ̀ fẹ́ go the legal route sórí cyberspace táwa yìí olóbobo làwọn èèyàn o. nítorí ọba ṣe tètè tán sọ pé ó ṣe tètè wá dìbọ́ǹkì rẹ̀ ọlọ́ọ̀bá ń gbọ́ tètè wá dìbọ́ǹkì ẹ o torí déwájú dẹjọ́ dẹ́yìn ìdásọ̀ etí tó bá sì gbá lọ kò ní gbá bọ̀ kì í sábà gbá bọ̀ mọ́ olóbobo làwọn èèyàn. ṣùgbọ́n ọ̀rọ̀ ìgbésí ayé ẹ tó fẹ́ provoke ẹ láti sọ yẹn mọ́ sọ irú àbá ìbẹ̀rù jọ́dọ̀ kan la mẹ́wàá ń tẹ́ fẹ́ gbọ́ yẹn àní sọ ẹ padà wo ọ̀rọ̀ wa ló máa pa ẹ̀yìn ọ̀tá wa. hypertension orí hypertension làwọn ọ̀tá mi máa kú sí wọ́n mọ̀ náà sí ẹ̀ títí náà fi awọlẹ̀ sùn ni ń tẹ́ fẹ́ sọ àní sọ tó bá bí ọ̀dà wádìí fẹ́mu kárátà wa tó o bá nílò rẹ náà lè lọ káwọ́ pẹ̀yìn rojọ́ nílé ẹjọ́ yín tẹ́ fi aṣọ ọ̀hún àní sọ bẹ́ẹ̀ bá purọ́ máa tẹ́ ẹ̀dí fẹ́mu wa á wà járọ̀ yín. ṣùgbọ́n that which you want to know you will not know it till thy kingdom come. tó bá purọ́ mẹ́ wá járọ̀ wọn but don't expose yourself on air. bó ti jẹ́nu.